Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lòjọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlóní. Good morning, good afternoon, and good evening, wherever you are watching me today. My name is Dr. Muti Olatiboye, so known as Babuinje. If today is your first time here, everything I do here is to share spiritual tip, just like the one I want to share with you right now. And if you find this video very interesting, please don't forget to subscribe to this channel and make sure you turn on the notification bell. So any day, anytime I upload video like this, you'll be the first person to watch. And if you need more of my videos, you are free to go back to my previous video. You see a lot of videos that can help your spiritual life. And if you don't understand, please feel free to call me on 07037422552. You message me on WhatsApp 09053332747. So, as you see from the title, today I want to explain how to use a bunch of alligator pepper to capture the monitoring spirits that attack you. If you believe that you have been monitored by monitoring spirits, you understand, and you want to capture the bad monitoring spirits, and after this assignment, believe me, you surely share me a good testimony, because it's very simple and very, very effective. Are you with me? So this alligator pepper, you need it and a bucket of water. I think you understand what I'm saying. So in the night before you sleep, you drop this alligator pepper in that bucket of water. You now keep this bucket of water at the corner of your room. Corner of your room. You keep it there. I think you are with me. So in the night, you do this in the night, and you wake up in the morning. You remove the alligator pepper. You dry it under the sun, or you can put it in your oven. I even advise you to dry it under the sun, right? So then you now use this water to wash every part of your body. So when this one is well dried, like maybe 2 days or 3 days, you open this alligator pepper. You open it. You now remove 71 seed of this alligator pepper. 71 seed. Please don't hide and don't minus. Don't add to it. Don't minus. 71 seed. Do not use 70 and do not use 69. Do not use 75. 71 seed, begging you in the name of God. So this 71 seed, now put it in a pot, you burn it, you powder it very well, add it to your cream or put it in the perfume. You understand? So the remaining alligator pepper, you are not allowed to use it again or to use it for another person. You understand? Pack it very well. You can bury it, or you throw it inside the river, or you throw it far away from you. You understand? Believe me, when you are applying the cream all over your body, by the grace of Almighty God, you surely share me a good testimony. You surely share me a good testimony. Very simple and very, very effective. Only if you follow my instruction. That is how to do it, and that is how to use it. So if you love this video, please help me to like this video. As you like my video, may Almighty God bless you and bless your family. Thank you very much. Ẹ̀dẹ́ tí mo bá sọ ní ìrìn nígbà tí ń lo àtàrí odidi kan tá máa fi mú àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n ń darí ìgbésí ayé èèyàn tàbí tán kọ́mándì èèyàn, tá máa fi ń disorganize wọn, tá máa fi ń capture wọn, tá máa fi mú wọn. Ṣé wá rí bí ṣíṣe lágbára dé? Tá bá ti lo àtàrí tán tí kan bá bọ́ lẹ́nu àtàrí sínú ilé, a gbọ́dọ̀ wá ká mú. Tá bá ti mú àwọn kan níyàn ní lọ o, wọ́n dẹ̀ tó ní máa dàyàn láàmú sí torí a ti kọ́kọ́ gbógun tì wọ́n. Táwọn tún wá escape ṣe àwọn pé wàhálà ni, ní dààmú lágbára Ọlọ́run. Ó jẹ́ àtàrí kan bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wá ní alẹ́ ká tó sùn, ẹ jẹ́ ká bu omi kí kan tá lè fi wẹ̀.
tàbí omi kọ́ọ̀pù kan ẹ jẹ́ ká bù sẹ́gbẹ̀ẹ́ ẹ̀gúnlé ká wá ju atare sí i. Tó bá di àárọ̀ ọjọ́ kejì tá a bá ti jí ẹ jẹ́ ká yọ atare ká sá sóòrùn tàbí ká sá sínú oven. Mi ò bá advice wa pé ká sá sínú oòrùn, sọ̀rọ̀ mi ti yé. Tá bá ti wá wọlé padà tàbí tí kó tó di pé a lọ sá, ẹ jẹ́ ká fomi yẹn gbé wọnú bathroom ká fi sanra láì lo ọṣẹ ká fi sanra. Tá bá ti wá fi sanra tán, ẹ jẹ́ ká sá eléyìí. Ó lè jọjọ́ kan, ọjọ́ méjì ló fi gbẹ tàbí ọjọ́ mẹ́ta, àmọ́ ẹ má jẹ́ kó pẹ́. Tó bá ti wá gbẹ, ẹ jẹ́ ká open ẹ̀, ẹ jẹ́ ká wá yọ atare 71 nínú ẹ̀, seed 71 ní ká yọ. Ìyókù ẹ jẹ́ ká lọ dànù sí gbórílé tàbí ká rì mọ́lẹ̀ tàbí ká lọ jù sínú odò. Ṣé wá rí èyí tá a yọ yẹn, á jò ní á wà lọ tí ó kúnná tí ó di powder. Ẹ wá jẹ́ ká pò mọ́ ìpara tàbí ká kú dà sínú pẹ́ẹ̀fù tá a bá ń lò. Tá a bá ti ń lò lágbára Ọlọ́run, a máa rí àmì ìyanu gan nínú ìgbésí ayé wa. Tẹ́ bá rántí a sọ̀rọ̀ nípa bá ṣe ń lo atare àti káfúrà pẹlẹbẹ pé téèyàn bá lò ó, èyàn ó rí àwọn ẹ̀mí burúkú yẹn tí wọ́n máa kẹ́rù jáde nílé. Inú mi dùn báwọn èèyàn lò ó, àwọn èèyàn dẹ̀ give testimony lórí ẹ̀. Ẹ lo eléyìí náà bẹ́ẹ̀ lágbára Ọlọ́run á bá yín lára mu. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátígbé Táyémọ̀sí ń jẹ́ tó ó dàbọ̀. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn lèmi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. La ilaha illallah. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Láfi ń ṣe tiwa, ewé jẹ́ òbẹ̀. Èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́.